agbébọn Garwa tú 40 àwọn olùfarakásá tó wà nígbèkùn wọn sílẹ̀ ní Katsina. Ó ṣèkìlọ̀ fún ìjọba Nàìjíríà lórí ṣíṣèkọlù sí ibùba wọn. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti fòfin de ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde fáwọn akẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìpele nursery àti jẹ́lẹ̀-òsìnmi. Ọwọ́ tẹ̀ o, ọwọ́ ọlọ́pàá tẹ agbálẹ̀ ilé ìwòsàn tí wọ́n bá ọ̀pọ̀ olubi ọmọ lọ́wọ́ rẹ̀ níbi tó ti fẹ́ tà á. Kò sárùn Ebola lára wọn o. A ti ṣàyẹ̀wò fáwọn èèyàn méjì tí wọ́n ní wọ́n lùgbàdì àrùn Ebola ní Nàìjíríà. Àjọ NCDC ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀ tako ìròyìn tó lùgbòrò kan. Ìdí èrè o tí ìjọba ìpínlẹ̀ Kwara fi gbé àgọ́ àwọn agùnbánirọ̀ kúrò níbi tó wà tẹ́lẹ̀ lọ sínú Kwara Poly. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ọpẹ́ o! Adarí agbébọn Garwa tú 40 àwọn olùfarakásá tó wà nígbèkùn wọn sílẹ̀ ní Katsina. Ó ṣèkìlọ̀ fún ìjọba Nàìjíríà lórí ṣíṣèkọlù sí ibùba wọn. Ọpẹ́ o! Ògbóǹtarìgì adarí agbébọn Isiaku Hassan Garwa tú 40 àwọn olùfarakásá míì sílẹ̀ níjọba ìbílẹ̀ Faskari nípínlẹ̀ Katsina lẹ́yìn ìpàdé àlàáfíà tó wáyé láàrin ẹgbẹ́ rẹ̀ àti àwọn aláṣẹ ìjọba ìbílẹ̀ lágbègbè náà. Ìtúsílẹ̀ náà wáyé lẹ́yìn tí wọ́n tú 30 àwọn olùfarakásá sílẹ̀ lọ́jọ́rú Wednesday tí àpapọ̀ iye àwọn tó ti rí òmìnira ìtúsílẹ̀ gbà sì jẹ́ 70 gẹ́gẹ́ bí iye àwọn olùfarakásá ọ̀hún tí wọ́n gbé síta. Nínú fídíò kan tó dé sọ́wọ́ àwọn akọ̀ròyìn Sahara Reporters, Garwa bá àwọn òṣìṣẹ́ ìjọba sọ̀rọ̀ lákòókò tó fa àwọn olùfarakásá tó fún un lómìnira lé wọn lọ́wọ́. Ó ní gbogbo àwọn olùfarakásá tóun tú sílẹ̀ ti jẹ́ 72. 72. Ó ní èèyàn méjì ti gba ìtúsílẹ̀ ṣáájú tẹ́lẹ̀. Ó ní àwọn èèyàn méjì ọ̀hún kò sì sí nínú 40 àwọn olùfarakásá tóun ṣẹ̀ṣẹ̀ tú sílẹ̀ yìí. Garwa sọ fún àwọn òṣìṣẹ́ ìjọba pé ìtúsílẹ̀ náà wáyé níbàámu pẹ̀lú ìmúṣẹ ìlérí ìpàdé àlàáfíà tó wáyé ní Faskari. Ó sọ síwájú sí pé àwọn ológun òun kò jẹ́ fífipá mú nípa títú àwọn olùfarakásá náà sílẹ̀. Ó sọ wípé fúnra òun lòun lọ sínú igbó láti rí dájú pé gbogbo àwọn tí wọ́n jí gbé náà jẹ́ kíkójọ fún yíyọ̀ǹda fún àwọn aláṣẹ. Ṣùgbọ́n adarí agbébọn náà kọminú lórí ìṣẹ̀lẹ̀ tó ní ó wáyé lọ́jọ́ Ẹtì Friday ní Ruwangodiya nígbà tí àwọn àjọ elétò ààbò yìnbọn ṣekú pa àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ nílùú rẹ̀. Ó ní àwọn aráàlú tó jẹ́ Haúsá náà forí lùgbàdì ìṣẹ̀lẹ̀ náà. Ó ní àwọn àjọ elétò ààbò yìnbọn ṣekú pa tọkùnrin tóbìnrin àti àwọn ọmọdé. Wọ́n sì gbẹ́sẹ̀ lé àwọn ọ̀kadà alùpùpù àti dúkìá àwọn mìíràn. Garwa ṣèkìlọ̀ pé tí ìjọba kò bá gbé ìgbésẹ̀ tó yẹ lórí ìṣekúpani náà, ẹgbẹ́ òun yóò tún èrò òun pa lórí àdéhùn ìpàdé àlàáfíà. Òun yóò sì padà sí ìgbésẹ̀ ayé wàhálà rògbòdìyàn. Ìtúsílẹ̀ òmìnira àwọn olùfarakásá ní Faskari wáyé lẹ́yìn ọ̀pọ̀ oṣù fún ìdúnàdúrà láàrin àwọn ẹgbẹ́ agbébọn àti àwọn alẹ́nulọ́rọ̀ májòbàjẹ́ ìlú lójúnà láti mú àdínkù bá ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ètò ààbò tó mẹ́hẹ jákèjádò apá ẹkùn àríwá ìwọ̀ oòrùn ilẹ̀ wa Nàìjíríà. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ̀ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Ìlédùà yóò sì dára fún yín. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti fòfin de ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde fáwọn akẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìpele nursery àti jẹ́lẹ̀-òsìnmi. Láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ní àwọn ìjọba ìpínlẹ̀ kan tí ń gbé ìgbésẹ̀ àrà ọ̀tọ̀ ní àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ lórí bí ètò ẹ̀kọ́ yóò ṣe di ìrọ̀rùn yóò sì tún múnádóko sí i. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun náà ti kéde fífòfin de ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde fáwọn akẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìpele nursery kindergarten jákèjádò àwọn iléèwé ìjọba àti aládàáni nípìnlẹ̀ náà. Ìkéde ọ̀hún ló jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ nípìnlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ 19 oṣù kẹsàn-án ọdún 2025 èyí tó jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ akọ̀wé àgbà MAK Jimoh. Nínú àtẹ̀jáde náà, iléeṣẹ́ ètò ẹ̀kọ́ ṣàlàyé pé àṣẹ ọ̀hún ló ṣe pàtàkì nípa ìfiyèsí nípa ètò ìṣúná tó gúnni lápá lórí àwọn òbí àti pípàdánù àkókò tí àwọn ètò ayẹyẹ náà máa ń ṣokùnfà. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé ó ti dé sétígbọ̀ iléeṣẹ́ ètò ẹ̀kọ́ pé ṣíṣe àgbékalẹ̀ ètò ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde fáwọn akẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìpele nursery àti jẹ́lẹ̀-òsìnmi kindergarten ti di ohun tó wọ́pọ̀. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ètò ẹ̀kọ́ náà ṣe wí, àwọn
ètò ayẹyẹ ọ̀hún ní láti sàmì àṣeyọrí lẹ́nu ètò ẹ̀kọ́ èyí tó jẹ́ pé wọ́n ti wá kàn nípa fún àwọn ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ nursery àti jẹ́lé òsinmi èyí tó ń di àjàgà wúwo sórí ọ̀pọ̀ àwọn mọ̀lẹ́bí àwọn akẹ́kọ̀ọ́. Òfin ìlànà tuntun náà ti wá là kalẹ̀ pé ètò ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde náà ni yóò wà fún àwọn akẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó wà ní ìpele àṣekágbá ìyẹn primary 6 fún píparí ètò ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìwé 6. Bákan náà ètò ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde náà yóò wà fún àwọn akẹ́kọ̀ọ́ tó wà nípele àṣekágbá ní àwọn iléèwé girama fún píparí ètò ìwé 10 ìyẹn SS3 nìkan. Ní ìwòye èyí iléeṣẹ́ ètò ẹ̀kọ́ ti fòfin de gbogbo àwọn ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde fáwọn akẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìpele nursery àti jẹ́lé òsinmi kindergarten láwọn iléèwé ìjọba àti aládàáni nípìnlẹ̀ náà. Àṣẹ náà tẹnumọ́ pé ìlànà tuntun ni yóò mú kí àwọn iléèwé, àwọn òbí, alágbàtọ́ àti àwọn alẹ́nulọ́rọ̀ májòbàjẹ́ lè fọkàn sí àṣeyọrí ètò ẹ̀kọ́ ní ìparí ètò ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ti girama. Yàtọ̀ sí ti ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, iléeṣẹ́ ètò ẹ̀kọ́ náà tún gbé ìlànà àǹtẹ̀lé tuntun kalẹ̀ lórí lílo àwọn ìwé ìkẹ́kọ̀ọ́ textbook ní àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìjọba àti aládàáni. Iléeṣẹ́ náà ti kàn nípa fún gbogbo àwọn ọ̀gá àgbà olùdásílẹ̀ iléèwé, pàápàá jùlọ àwọn olùdásílẹ̀ ọ̀gá àgbà iléèwé tí ó dá lórí ẹ̀sìn ìgbàgbọ́ láti tẹ̀lé àṣẹ ìlànà àǹtẹ̀lé tuntun lórí lílo àwọn ìwé textbook. Wọ́n ní ó kéré tán àwọn ìwé textbook náà gbọ́dọ̀ máa jẹ́ lílò láàrin ọdún 3 fún àwọn ọmọ mìíràn bí àwọn àbúrò tó ń bọ̀ lẹ́yìn láti lo ìwé textbook náà. Kí àṣà ṣíṣe ìwé iṣẹ́ àmúrelé tàbí ní yàrá ìkẹ́kọ̀ọ́ ìyẹn workbook sínú ìwé textbook jẹ́ fífòpin sí lẹ́yìn sọ́kà. Ìjọba ṣèkìlọ̀ pé iléèwé yòówù tí kò bá tẹ̀lé àṣẹ náà yóò kojú ìjìyà tó tọ́ tó fi mọ́ sísan fáìnì tàbí kí iléèwé bẹ́ẹ̀ pàdánù ìforúkọsílẹ̀ rẹ̀. A rántí pé ìgbésẹ̀ tako àṣà náà ló kọ́kọ́ jẹ́ gbígbé kalẹ̀ nípasẹ̀ gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma. Láti ìgbà náà ọ̀pọ̀ ìpínlẹ̀ jákèjádò ilẹ̀ wa Nàìjíríà ló ti ń tẹ̀lé ìlànà tuntun náà. Lára àwọn ìpínlẹ̀ náà ni Èkìtì àti Ọ̀ṣun. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ̀ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ̀ sì fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Olódùmarè yóò sì dára fún yín. Ọwọ́ tẹ́ o, ọwọ́ ọlọ́pàá tẹ agbálẹ̀ ilé ìwòsàn tí wọ́n bá ọ̀pọ̀ olubi ọmọ lọ́wọ́ rẹ̀ níbi tó ti fẹ́ tà á oríṣiríṣi. Ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ òṣìṣẹ́ ilé ìwòsàn kan tí wọ́n bá ọ̀pọ̀lọpọ̀ olubi ọmọ nínú báàgì tó gbé dání. Iléeṣẹ́ ọlọ́pàá ní ọwọ́ tẹ obìnrin náà Rose Mincy níbi tó ti ń wá oníbàárà fún àwọn olubi ọmọ tó gbé dání náà lẹ́yìn tí èèyàn kan ta àwọn lólobó. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé ní ẹkùn ìlà oòrùn Mpumalanga ní orílẹ̀-èdè South Africa. Gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá náà ṣe wí, ó ní ìgbà tí àwọn mú obìnrin náà ní àwọn bá àwọn olubi ọmọ púpọ̀ nínú àpò kan tó gbé lọ́wọ́ tí ó sì jẹ́wọ́ fún àwọn pé agbálẹ̀ ilé ìwòsàn kan ni òun. Ní ọjọ́bọ̀ Thursday ní obìnrin náà ẹni ọdún 39 fojú ba ilé ẹjọ́ fẹ̀sùn pé ó ní ẹ̀yà ara èèyàn lọ́wọ́ lọ́nà àìtọ́. Wọ́n wá ti gba àwọn olubi ọmọ náà tí wọ́n sì ti gbé lọ ṣe àyẹ̀wò wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ní afurasí náà ń wọ ọkọ̀ ọ̀fẹ́ lọ sí agbègbè Nelspruit níbi tí ọwọ́ àwọn ọlọ́pàá tó ń wọ́de ní ìlú Lindenburg tí wọ́n tún máa ń pè ní Masinsin ti tẹ̀. Ọlọ́pàá ní àwọn kò lè sọ pàtó iye olubi ọmọ tó wà nínú àpò tó gbé lọ́wọ́ nígbà tí wọ́n náwó gan. Ó ní àwọn ti fi ẹ̀sùn pẹ̀lú ìjìyà tó tọ́ kàn án tó sì jẹ́ pé ó ṣeé ṣe kí ẹ̀sùn rẹ̀ tún lè kàn sí bí ìwádìí bá ṣe ń tẹ̀síwájú. Ó ní oṣù tó ń bọ̀ ní ìrètí wà pé afurasí náà yóò fojú ba ilé ẹjọ́ fún ìgbẹ́jọ́. Títí di àsìkò yìí iléeṣẹ́ ọlọ́pàá kò sọ ohun tí wọ́n máa fi àwọn olubi ọmọ náà ṣe. Àmọ́ àwọn kan ní ìgbàgbọ́ pé jíjẹ olubi ọmọ máa mú kí omi ọmú jáde fún ẹni tó bá ń tọ́ ọmọ lọ́wọ́ tàbí jẹ́ kí obìnrin tètè padà sípò lẹ́yìn tó bá bímọ tán. Àmọ́ ìmọ̀ sáyẹ́ǹsì kò tí ì fi ìdí èyí múlẹ̀. Ní orílẹ̀-èdè South Africa àwọn ìpànìyàn kan ni wọ́n fi orí rẹ̀ sọ lílo ẹ̀yà ara èèyàn fún àwọn oògùn ìbílẹ̀. Ní ìbẹ̀rẹ̀ oṣù yìí oníṣẹ̀ṣe Mozambique kan fojú ba ilé ẹjọ́ nígbà tí wọ́n ká ẹ̀yà ara kan mọ́ lọ́wọ́ ní ìlú kan. Àwọn tó ń ṣe ìwádìí ní ó ṣeé ṣe kí àwọn ẹ̀yà ara tí wọ́n bá lọ́wọ́ oníṣègùn náà jẹ́ ti ọmọbìnrin kan tí wọ́n pa lọ́dún 2023 tí wọ́n sì yọ àwọn ẹ̀yà ara rẹ̀ lọ lásìkò náà tí wọ́n ṣekú pa á.
Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ sì fi ń wò wá kò ní fọ́, láṣẹ Elédùà yóò sì dára fún yín. Kò sárùn Ẹ̀bólà lára wọn o. A ti ṣàyẹ̀wò fáwọn èèyàn méjì tí wọ́n ní wọ́n lùgbàdì àrùn Ẹ̀bólà ní Nàìjíríà. Àjọ NCDC ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀ tako ìròyìn tó lùgbòrò kan àdúpẹ́. Ọ̀gá àgbà àjọ NCDC Jídé Idris ti sọ pé ẹ̀ka ètò ìlera lórílẹ̀‐èdè Nàìjíríà ti wà lójúlá lákànfin sọrí láti ìgbà tí ìròyìn ti jáde wípé Ẹ̀bólà tún ti ṣẹ̀yọ lórílẹ̀‐èdè DR Congo àtàwọn orílẹ̀‐èdè ilẹ̀ Áfíríkà míì. Àjọ tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn lórílẹ̀‐èdè Nàìjíríà NCDC ti kéde pé èèyàn méjì tí wọ́n fura sí pé wọ́n ti lùgbàdì àrùn Ẹ̀bólà kò ní àrùn náà. Ọ̀gá àgbà àjọ náà Jídé Idris fìdí rẹ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi síta lójú òpó ayélujára Twitter àjọ NCDC wípé àyẹ̀wò tí wọ́n ṣe fún àwọn èèyàn méjì náà nílùú Àbújá fi hàn pé kò sí Ẹ̀bólà lára wọn. Ọ̀gá àgbà àjọ NCDC wá rọ àwọn ọmọ Nàìjíríà láti wà ní ìfura kí wọ́n sì mú ètò ìlera wọn lọ́kùnkúndùn. Ọ̀gbẹ́ni Idris sọ pé èèyàn tí àjọ NCDC fura sí kẹ́yìn wípé ó ṣeéṣe kó ní àrùn náà ní arìnrìn-àjò kan tó dé sí ìlú Àbújá láti Kigali orílẹ̀-èdè Rwanda. Ó ní ẹni náà lọ sí ilé ìwòsàn láti gba ìtọ́jú lẹ́yìn tó ṣàkíyèsí pé ara òun kò yá dáadáa. Ọ̀gá àgbà àjọ NCDC ní gbogbo àyẹ̀wò tó yẹ kí wọ́n ṣe fún onítọ̀hún nílé ìwòsàn ni wọ́n ti ṣe láti mọ̀ bóyá ó ní àrùn Ẹ̀bólà lára. Ọ̀gbẹ́ni Idris sọ pé ẹ̀ka ètò ìlera lórílẹ̀‐èdè Nàìjíríà ti wà ní ìmúrasílẹ̀ láti ìgbà tí ìròyìn ti jáde wípé Ẹ̀bólà tún ti ṣẹ̀yọ lórílẹ̀‐èdè DR Congo àti àwọn orílẹ̀‐èdè ilẹ̀ Áfíríkà míì. Ọ̀gá àgbà NCDC ṣàlàyé pé ìjọba ti ṣètò fún àyẹ̀wò àwọn arìnrìn-àjò tó ń dé sí Nàìjíríà láwọn pápákọ̀ òfurufú tí wọ́n ń gbà wọlé. Bákan náà ni ọ̀gbẹ́ni Idris sọ pé ìjọba tún ti ṣètò ibùdó ìyára ẹni sọ́tọ̀ fún àwọn tó bá ti lùgbàdì àrùn náà kí àwọn ẹlòmíràn má bàa kó àrùn ọ̀hún láti ara wọn nípasẹ̀ ìfarakànra. Àrùn Ẹ̀bólà tún ti ṣẹ̀yọ ní DR Congo pa ọ̀pọ̀ èèyàn ṣáájú ní ìbẹ̀rẹ̀ oṣù kẹsàn-án yìí. Ní ìròyìn kan sọ pé ó kéré tán èèyàn 15 ló jáde láyé lórílẹ̀‐èdè olómìnira Congo látàrí àrùn Ẹ̀bólà tuntun tó ṣẹ̀yọ níbẹ̀. Iléeṣẹ́ ètò ìlera orílẹ̀‐èdè DR Congo ló fìdí èyí múlẹ̀. Obìnrin aláboyún ẹni ọdún 24 kan ni wọ́n kọ́kọ́ fìdí rẹ̀ múlẹ̀ pé Ẹ̀bólà tuntun náà kọlù lóṣù kẹjọ tí wọ́n sì dá dúró sílé ìwòsàn fún ìtọ́jú. Àwọn àpẹẹrẹ Ẹ̀bólà bíi akọ ibà, kí ẹ̀jẹ̀ máa jáde káàkiri ara àti kí èèyàn máa bì láì dáwọ́ dúró ni aláboyún náà fi hàn tí wọ́n sì fura pé Ẹ̀bólà ló kọlù. Iléeṣẹ́ ètò ìlera orílẹ̀-èdè DR Congo fi kún pé aláboyún yìí padà kú lẹ́yìn ọjọ́ díẹ̀ nígbà tí àwọn ẹ̀yà ara rẹ̀ púpọ̀ ti daṣẹ́ sílẹ̀ tí wọn kò wúlò fún un mọ́. Nínú èèyàn 15 tí wọ́n ló ti kú látàrí Ẹ̀bólà, 4 nínú wọn ló jẹ́ òṣìṣẹ́ elétò ìlera bí wọ́n ṣe sọ. Tí a ò bá gbàgbé a ó rántí pé lóṣù keje ọdún 2014 ní Nàìjíríà kọ́kọ́ kàgbákò ọ̀rọ̀ àrùn Ẹ̀bólà. Èèyàn 8 ló kọ́kọ́ bá ìṣẹ̀lẹ̀ yìí lọ nínú 20 èèyàn tó kọ́kọ́ kọlù. Arákùnrin Patrick Sawyer tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Liberia ló kó Ẹ̀bólà wọ Nàìjíríà. Ìwádìí fi hàn pé àrùn Ẹ̀bólà tó ń padà wá sílẹ̀ adúláwọ̀ nítorí pé àwọn èèyàn ilẹ̀ Áfíríkà kì í yé jẹ ẹran ìgbẹ́. Wọ́n ní àrùn Ẹ̀bólà wà lára àwọn ẹran ìgbẹ́ bíi ìgalà, ìnàkí, ọ̀bọ àti ẹyẹ àdán. Àwọn onímọ̀ ní ìmọ́tótó ṣe pàtàkì láwùjọ kí àrùn gbogbo má lè ṣe àkóbá fáwọn ènìyàn. Gẹ́gẹ́ bí ohun tí àjọ WHO sọ, ara ẹyẹ àdán ni àrùn Ẹ̀bólà ti wá. Àrùn náà sì burú púpọ̀ nítorí bó ṣe máa ń gbẹ̀mí èèyàn láàrin àsìkò péréte. Láti ara ẹranko tó bá ti ní àrùn náà bíi ìnàkí, àdán àti egbin ló ti máa ń ran èèyàn. Ara àdán tí wọ́n ń pè ní fruit bat ni àrùn náà ti kọ́kọ́ wọ abúlé kan lẹ́yìn tí wọ́n fọwọ́ kan ẹ̀jẹ̀, omi àti ẹran ara ẹni tó ní àrùn náà ṣáájú. Àrùn náà máa ń tàn láti ara ẹnìkan sí ẹlòmíràn láti ara ìgbọ̀nsẹ̀, ẹ̀jẹ̀, èébì àti òógùn ara ẹni tó bá ní. Tí èèyàn bá fi ara kan òkú ẹni tí Ẹ̀bólà gbẹ̀mí rẹ̀, ó ṣeé ṣe kí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó àrùn ọ̀hún. Ẹ̀bólà máa ń mú kí ọ̀nà ọ̀fun dun èèyàn. Ó tún máa ń ṣàdédé fún èèyàn ní ibà láìròtẹ́lẹ̀. Tí àrùn náà bá ti wọ ara èèyàn dáadáa, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò máa bì,
yóò sì máa ṣe ìgbọ̀nsẹ̀ gbùrù. Nígbà míì ẹni tó bá ní Ebola yóò máa yọ ẹ̀jẹ̀ jáde láti ìdí. Láàárín ọjọ́ méjì péré sí ọ̀sẹ̀ mẹ́ta ni àrùn Ebola fi máa ń dàgbà lára èèyàn. Ó sì lè mú àwọn àìsàn míì bíi ibà dání. Omi ara àwọn tó bá ní àrùn náà máa ń tètè gbẹ, èyí tó máa ń yọrí sí ikú wọn. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ sì fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Elédùà yóò sì dára fún yín. Ìdí èrè o tí ìjọba ìpínlẹ̀ Kwara fi gbé àgọ́ àwọn àgùnbánirọ̀ kúrò níbi tó wà tẹ́lẹ̀ lọ sínú Kwara Poly. Ṣé kójú má ríbi gbogbo ara lóògùn rẹ̀ látàrí àti dènà ìkọlù tó ń tọwọ́ àwọn agbébọn tó ń da àwọn agbègbè kan láàmú nípínlẹ̀ Kwara ní ìjọba ìpínlẹ̀ náà ṣe gbé àgọ́ àgùnbánirọ̀ tó wà ní Ìpàtà níjọba ìbílẹ̀ Edu kúrò níbi tó wà tí wọ́n sì gbé lọ sí ilé ẹ̀kọ́ gbogbonìṣe Kwara Poly olú Ìlọrin. Alábòjútó àjọ NYSC nípínlẹ̀ Kwara Joshua Onífádé sọ di mímọ̀ lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 18 oṣù kẹsàn-án ọdún 2025. Onífádé fìdí ìṣípòpadà àgọ́ náà múlẹ̀ lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nílọrin pẹ̀lú àlàyé pé ìjọba gbé ìgbésẹ̀ náà láti ṣẹ́gun ìdúnkokò àwọn agbébọn lágbègbè Ìpàtà tí àgọ́ náà wà tẹ́lẹ̀. Ó fi kún pé ààbò àwọn àgùnbánirọ̀ jẹ ìjọba lógún ló mú kí wọ́n gbé àgọ́ náà lọ ojú ọ̀nà Jẹ́bà àtijọ́ níbi tí ilé ẹ̀kọ́ Pólì Ìlọrin wà. Àwọn aláṣẹ àjọ NYSC wá ń dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Kwara àti àwọn ẹ̀ṣọ́ aláàbò láti ṣẹ́gun ìṣòro ètò ààbò. Bí wọ́n ṣe gbé àgọ́ náà kúrò ló wà fún kí ọkàn àwọn àgùnbánirọ̀ tó bá ń bọ̀ lè balẹ̀, pàápàá jùlọ àwọn àgùnbánirọ̀ tí wọ́n ń bọ̀ sí ìpínlẹ̀ Kwara fún ìgbà àkọ́kọ́. Ó wá gbóríyìn fún gómìnà Abdulrahman Abdulrazak fún gbígbé ìgbésẹ̀ tó lè dènà ìkọlù náà tí ó gbé. Gẹ́gẹ́ bó ṣe wí, agùnbánirọ̀ 2,200 1,800 ni wọ́n ń retí láti sìnrú ìlú ní Kwara fún ti sáà ọdún 2025 yìí fún ìsọ̀rí bí. Ọjọ́ 24 oṣù kẹsàn-án yìí ni ètò náà yóò sì bẹ̀rẹ̀ káàkiri Nàìjíríà. Tẹ́ ò bá gbàgbé, láìpẹ́ yìí ni àwọn ìròyìn ìkọlù àwọn agbébọn kan bẹ̀rẹ̀ sí wá láti ìpínlẹ̀ Kwara. Ìròyìn náà ṣàlàyé bí àwọn akọlùní náà ṣe bẹ̀rẹ̀ láti ìlú kan tí wọ́n ń pè ní Ganmu Àìlérù tí wọ́n ń wọlé pa àwọn èèyàn tí wọ́n sì ń gbé àwọn mìíràn lọ. Bákan náà ni ìlú kan tí wọ́n ń pè ní Baba Ńlá. Gbogbo àwọn ìlú lágbègbè náà ni wọ́n ń kojú ìkọlù àwọn agbébọn. Wọ́n ń pa èèyàn, bẹ́ẹ̀ ni wọ́n ń jí àwọn kan gbé lọ. Bẹ́ẹ̀ ni wọ́n béèrè 30 mílíọ̀nù náírà owó ìtúsílẹ̀. Àwọn èèyàn ìlú Patigi náà kò gbẹ́yìn nínú ìlú tí àwọn agbébọn náà ti ń ṣọṣẹ́ tí wọ́n ń pa bàbá àti ọmọ tó bẹ́ẹ̀ tí aráàlú ń rawọ́ ẹ̀bẹ̀ pé kí ìjọba bá àwọn rọ̀jò àdó olóró sí ibùba àwọn ajínigbé náà tó wà nínú igbó kan nítòsí ìlú náà. Bí ó sì tilẹ̀ jẹ́ pé ìjọba ní kò sí ìlú tó di ahoro nítorí ìkọlù àwọn agbébọn náà, àmọ́ àwọn fọ́nrán fídíò kan tó gba orí ayélujára kan ṣàfihàn àìsí ohunkóhun nílùú náà mọ́ títí kan àwọn nǹkan ọ̀sìn. Ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn-ún ní àwọn ọ̀dọ́ ìlú Ìsánlú Ìsìn nípínlẹ̀ Kwara ṣèwọ́de tako ìkọlù tó sọ èèyàn méjì di àwátì tí ọ̀kadà 25 tó jẹ́ ti àwọn fìjìláńtẹ́ sì ṣe bẹ́ẹ̀ jóná láti ọwọ́ àwọn agbébọn bí wọ́n sì sọ. Lọ́jọ́rú Wednesday ọ̀sẹ̀ yìí ní ìròyìn sọ pé fìjìláńtẹ́ kan pàdánù ẹ̀mí rẹ̀ nígbà tí àwọn agbébọn ya wọ abúlé Kakafu níjọba ìbílẹ̀ Patigi ní nǹkan bíi aago 10 alẹ́. Ńṣe ni àwọn agbébọn náà ṣínà ìbọn bolẹ̀ fìjìláńtẹ́ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Tètèǹgì náà ni wọ́n ló jáde láti kojú wọn. Níbẹ̀ ni wọ́n sì ti yìnbọn fún un. Aráàlú kan náà tí kò dárúkọ rẹ̀ sọ pé inú ìbẹ̀rù ni àwọn ń gbé ní gbogbo agbègbè náà. Ó ní àfi kí ìjọba tètè dìde sí ọ̀rọ̀ àìsí ààbò yìí nítorí kò sí ìfọ̀kànbalẹ̀ fún aráàlú mọ́. Àwọn agbègbè tí ìkọlù náà kàn jù bí a ṣe gbọ́ ní Patigi, Edu àti Kayama. Ní ti àgọ́ àgùnbánirọ̀ tí wọ́n ṣí nípò padà yìí, ìjọba Kwara ti kọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò síbẹ̀ láti mójútó bó ṣe ń lọ lásìkò ètò ọlọ́sẹ̀ 3 tí yóò wáyé níbẹ̀ kí wọ́n sì kápá ohunkóhun tó bá fẹ́ dí àlàáfíà ibẹ̀ lọ́wọ́. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ̀ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín.